الكل بسر الكل بسر أم القرآن بسم الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبقنا سبلا من بعد والحامد صراطك المستقيم وعلى آله حق قدر ومقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله عليه وسلم لمتى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. آمين لمتى نبي gbogbo àwa tí a fẹ́ mú sàrà wá káwọn wá mú sàrà wá wá gbogbo ẹ̀yin alága tẹ fẹ́ donate fún wa bàbá mi rí amiru kẹ́ mọ́ donate fún wa bàbá wa mú owó náà jáde wá ká wa tá a fi kó lẹ̀ ká máa wí fọlọ́ ọba gbé ọlọ́run. mo mọ̀ ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́. àgbà tó lè sá máa jọ nílẹ̀ kí máa dà mọ́. ọmọ ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́. àgbà tó lè sá máa jọ nílẹ̀ kí máa dà mọ́. ọ̀pọ̀ àṣàlẹ̀ fún ọmọ ọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́. mo ti fọ̀rọ̀ pé olúwa bá mi gbé mi ò lè gbé olúwa bá mi gbé gbogbo bàtà mi là olúwa bá mi gbogbo bàtà mi là òun náà ti ní bẹ́ẹ̀. òun náà olóríire lòun náà ẹni ká ṣàdúrà fún wọn àdúrà àtijọ́ tìyín náà gbogbo bàtà yìí máa ń jáyé gbogbo ohun tí máa ń jẹ́ ìran àpadà sí ibú ọlọ́run tó bá yín láéláé. ìgbà táyé tún ní dáyé mọ́ ọ̀nà méjì ìran àpadà sí ibú máa ń wá àpadà sí ibú abáyàn láyé ayé mi tí wọ́n wà kápadà sí ibú atúbáyàn àpadà sí ibú ọ̀nà méjèèjì tó báyàn láyé àtayé kejì ọlọ́run méjèèjì ọlọ́run tó bá yín láéláé. àmọ́ àpadà sí ibú táyé bá kí ló sọ tó wá dìdàkudà báyìí ó ti rí ṣe tẹ́lẹ̀ kò rí ṣe mọ́ ó ti gbajúmọ̀ tẹ́lẹ̀ kò gbajúmọ̀ mọ́ àpadà sí ibú kan ni àpadà sí ibú kejì òun náà ni ẹni tí anabiwa Muhammad sallallahu alaihi wasallam tí anabi sọ pé man humul muflisun anabi ní kalẹ̀ ni tó sori ikú parí ó jò kalẹ̀ bíi táyà mọ́tò àwọn sábẹ́ anabi wa sọ pé ẹni tí ò kírun ẹni tí ò gbà wẹ̀ kálukú mú suggestion oríṣiríṣi wa anabi ní ìyẹn kọ́ ni tó wù mí. Ànábì ni man humul muflisun òun náà lẹ́ni tó dé lọ́gbẹ̀dà kìámà inú ẹ pé àwọn ẹ pé iṣẹ́ rí ẹ pé gbogbo dáadé pé ó àdìjọ́ tí ó wo àdìjọ́ náà ó
ó wá fẹ́ wà jọ́nà lọ àwọn èèyàn tó ti ṣàìdá fún ọwá dé lágbájá ó ṣàìdá fún ìgbà tó wà láyé fún fẹ́ gbẹ̀san ọlọ́wà ní ẹ̀san olúwàbẹ́gbà kò sẹ́sàn kankan léde nínú iṣẹ́ ẹ̀rí ẹ̀ náà ní ẹ fún mi kó fi ṣẹ̀san fún mi ọlọ́wà ní ó yẹ mú nínú iṣẹ́ ẹ̀rí ẹ̀ nínú òun tó kí ẹ fi ṣẹ̀san fún mi. irun 20 years bá lọ. ẹlòmí àtúndé ẹni iṣẹ́ ìdá fún mi ó sọ̀rọ̀ mi láì lọ́ba tèmi jẹ́ nígbà tó wà láyé mo fẹ́ gbẹ̀san tèmi ẹ mú àwẹ̀ ó gbà ẹ fi ṣẹ̀san fún mi. gbàtọ́ bá wá gba gbogbo iṣẹ́ ẹ̀rí ẹ̀ tán tí ò tún gbogbo kan mọ́ táwọn mi bá tún dé pé lágbájá yìí mo fẹ́ gbẹ̀san lára ẹ̀ lẹ́nìí ọlọ́wà ní gbogbo iṣẹ́ ẹ̀rí ẹ̀ ti tán kí la wá fẹ́ fi ṣẹ̀san fún yín ó dà kò sí ká fi ṣẹ̀san fún yín gbogbo iṣẹ́ ẹ̀rí tẹ̀ ṣe ẹ̀rí dàpọ̀ mọ́ ti sí ẹ̀. sẹ́ni pé ìgbà ni bẹ́ẹ̀ àpàrà sí kúba láyé ó tún dídọ́ gbọdọ̀ kìámọ̀ àpàrà sí kúba ń tọ́ náà ó gbọ́ àpàrà sí méjèèjì àti táyé àti tọ̀run ọlọ́run ló bẹ́ẹ̀ yìí. Òun ni kíkí tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti kí ọlọ́run nígbà tó délé láti lè sinra ìwà ní mìíràn nígbà tó lọ nígbà wá ní òun. Ànábì níbẹ̀ kan wá ló ṣe fẹ́ kí ọlọ́run wá kí ọlọ́run pé attahiyatu lillah. attahiyatu lillah. Ó ní gbogbo ní jẹ́ kíkí gbogbo ẹ̀yìn kò sẹ́ni tó ní àfiwọ́ ọlọ́run ọba. attahiyatu lillah. Kò sẹ́ni tó ní àfihàn ọlọ́run ọba. attahiyatu lillah. Salawatu lillah. attahiyatu salawatu lillahi. Gbogbo tó bá rẹwà pátá kò sí tó lè fi kí ọlọ́run òun fi gbogbo orí rẹwà gbogbo tó dá òun fi kí ni ọlọ́run. assalamu alayka. Ibi tá ànábì dúró nì. ayyuhan nabi. Ọlọ́run wá ní padà fún ànábì náà pé ìwọ ànábì wọ́n. Assalamu alayka. Ayyuhan nabi. sallallahu alaihi wasallam. Aláfíà ọlọ́run ìkẹ́ ọlọ́run kó mọ bá òjíṣẹ́ rẹ̀.